بسم الله الرحمن الرحيم. حصن المسلم من أذكار الكتاب والسنة. بسم الله الرحمن الرحيم. والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tó tún kádàrá líláǹfààní àti tún kalẹ̀ sójúlé iṣẹ́ wa Sunna TV Yorùbá tá a wà yìí lọ́jọ́ tòní dédé àsìkò tí a wà yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ṣíṣẹ́ wa kù, lórí máa mú wa lọ máa mú wa bọ̀, tí ń là wá ń bí ewu ọ̀nà, jàmbá ọ̀nà, aburú ọ̀nà. Ọlọ́run ń gbé fòwádá mímọ̀ ṣe wa kọ́, àfi ká máa dúpẹ́ fún Ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ńgbà bá sùn tá bá jí ká fún Ọlọ́run lọ́pẹ́ lẹ́n tí ó wí gbólóhùn alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Bàbá wíyùn ni a tún lè wí mí èyí tó lọ báyìí: alhamdulillahi alladhi عافاني في جسدي ورد علي روحي وأذن لي بذكره صلى الله عليه وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dé jàmáà, ọba tó tún fún wa láǹfààní ní títorí wípé láàrin ká díjú ká lajú àìmọ̀ ìkẹ́ ní máa ṣẹlẹ̀. Ọba mi ọba ara ní àrà tó wù ní ma ń dá, tó bá dẹ̀ dáyì tí ó dánú àrà kò sẹ́ni tí ó bí ohun gangan ní kábíyèsí. Adúpẹ́ lọ́dọ̀ ọba náà. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ kó máa bọ́ ńṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallama, ẹni ọba mi fi sẹ́nà sí gbogbo ayé. Ọlọ́run ṣìkẹ̀ṣìkẹ̀ fánàbí Muhammad Rabbana ọba mi ta'ala, jẹ́ ó kárí kò má yọ ẹnìkan lẹ̀ látayé títí dé kíyámà. ṣìkẹ̀ṣìkẹ̀ fánàbí Muhammad Rabbana ọba mi ta'ala, jẹ́ ó kárí kò má yọ ẹnìkan lẹ̀ látayé títí dé kíyámà. Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ fánàbí. Mo wá kí ara wa jàmáà ní gbogbo bí yóò tí a wà ní àgbáríjọ ayé tẹ́ láǹfààní àti máa gbọ́ àbí máa wò Sunna TV Yorùbá lọ́dọ̀ yín bẹ̀rún. Mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbàlagbà, mo kẹ́yìn àlùfáà, gbogbo ẹ̀yin àjíǹrín bàmbàmà, gbogbo ẹ̀yin ulámáwù, ẹ̀yin àrólé àwọn ànábì Ọlọ́run. Mo kí wa ní gbogbo bí yóò tí a wà ní àgbáríjọ ayé. Àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, ajẹ́ ìjẹ́ tán oore rẹ̀ tí a mọ̀ ní àlùbáríkà ẹ̀yùn ní ìbùkún kí ọmọ bá kún wá. Abẹ́lọ́run fún àwọn bàbá wa ní Markaz, ìyá gbogbo Marakis lórílẹ̀-èdè Benin nílùú Sakété. Bàbá wa gbà tí mo fi ọwọ́ àti àpọ́nlé dárúkọ wọn, Dr. Muhammad Abdulhamid Shitu Thani. Bàbá, Ọlọ́run jẹ́ pẹ́ lórí dáadáa, ayé àtàyè kò ní yìí gẹ máa yín lọ́wọ́.
ìgbà àtàgbà kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Fi kárí gbogbo àwọn àfáà títí dé jámíà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo kí ọ̀gá mi Mushrifu wa lórí ètò wa Sunna TV Yorùbá, bàbá wa Dr. Alhaji Abdulrahim Shitu Thani, akíyín púpọ̀. Ọlọ́run bá wa kíyín, Ọlọ́run bá wa kún yín, Ọlọ́run bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́, Ọlọ́run wá ní kúrú ẹ̀mí, kò ní pò wọ́n ọ̀ràn yín sẹ́. Àwọn bàbá, àwọn ìyá tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n, bá wa yọ̀ sábọ̀ wọn, wàhálà ìsìn tí wọ́n ṣe láyé, bá wa fàlìjánà onídẹ̀ra sẹ̀san wọn. Fi kárí gbogbo àwọn àfáà wa ní àgbáríjọ ayé, Markaz ni, Ansarul Islam ni, kọ́rọ̀ àlọ́rọ̀ àwọn bàbá wa oníláwà ní, Ọlọ́run jẹ́ kí a mọ̀ ó dáa fún wọn. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin bàbá albarika, ẹ̀yin àfáà wa lórí ètò wa Sunna TV Yorùbá yìí, ẹ kú iṣẹ́, kò sẹ́san kan tẹ́nìkan ó san yín o, wallahi Ọlọ́run ló bá ẹ san. Ilé àtọ̀nà yín ò ní dàrú, alọ́ àbọ̀ ọmọ dáa. Ẹ má jẹ́ ó sún yín o, ẹ ṣe gàbà, ẹ máa tẹ̀síwájú. Mo wá kí àwọn ọmọ bàbá wa lọ mọ́lẹ̀ gbàgbé, bàbá wa olóògbé Alhaj Muhammad Saifuddin Zakariya Usupa àríkọ́ṣe Kẹlẹ́lẹ́ láti Àjàṣẹ́ lọ sílé Lájàrá. Ọlọ́run jẹ́ kí a mọ̀ ó dáa fún àwọn bàbá yìí àtàwọn ìyá nínú ilé tí wọ́n ti lọ àti inú àwọn ọmọ náà. A wá kí àwọn ọmọ tí wọ́n gbéṣẹ́ yìí lọ́wọ́, tí wọ́n ń ṣalágbátẹrù. Ọlọ́run tún bàbá wa kún yín o, iṣẹ́ ìsẹ̀yìn Ọlọ́run fi àlùbáríkà sí o. Ẹ má wẹ̀yìn, Ọlọ́run tẹ́ ń bá nájà nínú ẹ dájú kọ, kẹsì máa tẹ̀síwájú. Gẹ́yìn náà má fi ìrun ṣeré, ìrun wákàtí márààrún ká dún ní ma. Ká mú lọ́kùnkúndùn, àwa àtẹ̀yìn lọ́jọ́ alkiyama, Ọlọ́run má jẹ́ á fi àwọn iṣẹ́ olóore wa san gbèsè. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, bẹ́ẹ̀ ni mo kí àwọn ẹnjìníà wa ní ojúlé iṣẹ́ wa ní àyín, àwọn lọ́wọ́ bọ́tì nínú, àwọn tẹkinisíẹ̀n, àwọn ni wọ́n ń gbé sókè gbé ilẹ̀, wọ́n ń tẹ̀, wọ́n á tún kámẹ́rà ṣe, wọ́n á tún kíní kan dì, wọ́n á tún kíní kan sún, wọ́n á fà mí sókè, wọ́n á sún mi wálẹ̀. Àkàndò ní mú ọwọ́ náà, ilé àtọ̀nà ìtì náà ò ní dàrú, àjọba bí ó ti lérè níwájú Ọlọ́run. Tọ́, adhkaru nabawi, al-adhkaru an-nabawiyya, ìdánilẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Níwọ̀n bá ránpẹ́ àti mọ̀ nígbà bá jí bá ti dúpẹ́ fún Ọlọ́run. Nígbà bá fẹ́ wọ tọ́lẹ̀tì, ẹ lè pẹ́ tí ìmọ̀. Nígbà bá jáde kó ń tọ́lẹ̀tì, ẹ lè pẹ́ mọ́ ń dáhùn wí. Ó ti tọ́jọ́ mẹ́ta lórí ètò yìí, alhamdulillah. Níjọ́ ní ìmọ̀ ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run, ẹ bá gbàgbé. Mo sọ nípa àwọn adhkaru tọrọ márùn. Ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, mímọ̀ kírun ẹ̀márùn lójúmọ́ nì, oríire tí ń bẹ̀m̀bẹ̀ kọ̀ lákẹgbẹ́ o. Ní ti torí pé ń sẹ́lá Muhammad sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan wípé gbogbo ẹni bá sàlù alákùn lé ẹ̀ tó wá ń lọ sí mọ́sálásí láníyàn pé ó fẹ́ lọ kírun, ìgbésẹ̀ kan pẹ̀sẹ̀rẹ́, ìgbésẹ̀ kan àgbéga títí ó fi dé mọ́sálásí. Bàbá wa dé mọ́sálásí ọ̀hún, yóò wọ mọ́sálásí, kí ló fẹ́ lọ sí? Ó fẹ́ lọ kírun náà ni. Ẹsà mazikari tàbí wọ mọ́sálásí ní belé ń jẹun, bismillah wassalatu wassalam ala rasulillah, allahumma iftahli abwaba rahmatika. Èmi ń bẹ tó gùn jẹyún nílá o, wọ́n padà mú wá lọ́jọ́ iwájú, ẹ má ti ń jẹ débẹ̀ nísìn. Kọ́mọ̀ mọ̀ dàbí nǹkan lọ́dọ̀ ẹlòmí pé ìkúyẹ́ ó ti pọ̀ jù, àwọn ẹlòmí ń wí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bó ti wò kórí, ẹ̀yí pé owó pọ̀ o, ẹ̀yí pé dúkìá pọ̀ o, kòtókòtó náà ni ó, alhaakumu takathurun hatta zurtumul maqabira. Àdáadáa yéhun èyí ń pọ̀ lọ́dọ̀ wa. Mẹ́ta bá máa wà kárí wá ní aṣẹ́nùrún ní gbogbo yẹn náà wà, hábà ń bẹ́ẹ̀ mọ̀nà kàí. Tá a bá dé mọ́sálásí, ẹni ó sàlọ̀ alákò ń lé tán lọ mọ́sálásí láti lọ jọ́sìn tí mo wí nì. Alámọ́mọ́ ni tó bá kírun bù ṣe tó wá kù ń jòkó bí ó ti sálámà nì. Àwọn màláíkà wọn máa bẹ Ọlọ́hun fún, wọ́n máa ṣàdúrà fún,
wọ́n máa ní ọlọ́run bá wa foríjì, ọlọ́run bá wa kẹ́, ọlọ́run bá wa foríjì, ọlọ́run bá wa yáfi rẹ̀, ọlọ́run bá wa pàṣìṣe rẹ̀. Àwọn màláíkà ọmọ tọrọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní sánmà títí yóò fi dìde kó láàyè nì. Ṣé wà wá ń kírun? Ìbéèrè, aláàjà sẹ́yìn kírun? Aláàjì sẹ́yìn náà ń kírun? Olóko àfáà mọ́ pẹ́pẹ́ yìí náà ń pàrún jẹ. Àlfáà sí yín, àfáà lẹ́yìn náà bí? Àfáà ni yín, wọ́n ń pè yín láàfáà ẹ̀dẹ̀ ń dáhùn. Ìrun wákàtí 5 ọjọ́ nǹkan lójú yín. Náà ní pàtàkì ẹ̀. Mo wíńjò ní pé yín àfáà wa ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá tẹ̀tí ń bá wa sọ ní ká máa rí ìṣe rẹ̀ lára ti yín náà. Lórí pé tẹ́ bá ń sòde tásìkò òun bá tó, wọ́n mọ̀ pẹ́lú mi ò ní fẹ́ gbọ́. Ṣùgbọ́n àlálà ńlá wíwí ń tíá, ní mẹ́nìkan lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọmọ kìíní kan dájú pé kó wá ní ọmọ bẹ́nu kòtò rẹ̀ lọ́jọ́ àlùkìyámà. Inú kòtò yẹn ni wọ́n ti fẹ́ gbé wa dìde. Só ti yé báwọn. Kó wá ní ọmọ bẹ́nu sàárè rẹ̀. Bó ti wù kẹ́ fẹ́ràn mi tó lè bá mi wọ sàárè. Wàláhì àfáà bó ti wù kí n fẹ́ràn yín tó ìní bá yín wọ kòtò. Wọ́n sọ lọ́jọ́jọ́ yín, wọ́n sàpọ́nlé yín, wọ́n wẹ̀ fún yín, wọ́n múra fún yín, wọ́n gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́, wọ́n kírun sí yín lára, wọ́n sì gbé yín lọ́wọ́ nínú pàlàpàlà sàárè lábàá fi yín lẹ̀ mẹ́un. Yóò wá kùn yín kù sí ọwọ́ yín bẹ̀. Tó bá jẹ́ dáadáa ni máa rí. Tó bá jẹ́ kejì rẹ̀ náà ni máa rí. Nítorí ọwọ́ tá a fi ń ṣe ìrun àfáà ìmá bà mí inú jẹ́ púpọ̀. Kì í ṣe ìrun tọ́lọ́run pàṣẹ rẹ̀ náà là ń ṣe báyìí. Níbi owó bá ti ń bọ́, mo tún yà ń bẹ̀ lónìí ní jàre. Irúfẹ́ ẹni tó kírun bùṣe tó sálámà tó kún jòkó bí ó ti kírun nì. Àwọn màláíkà wọn máa ṣàdúrà fún pé ọlọ́run bá wa foríjì, ọlọ́run bá wa pàṣìṣe rẹ̀, ọlọ́run bá wa yáfi rẹ̀, ọlọ́run bá wa kẹ́. Àdúrà àwọn màláíkà ó máa gbà ń bẹ̀ wọn. Tọ́, mo wá bá wa sọ̀rọ̀ lórí wípé tá a bá tún pàdé báyìí, alhamdulillah pọ́lọ̀un kádàrá tún pàdé. Tó bá ṣe pàdé ti jó ní iná ní ọ̀kan tó kù, ọ̀tán náà nù o. Wallahi alazim. Prógámù kan lẹ́yìn ó ṣe ní oníṣẹ́ mi. Ètò kan lẹ́yìn náà wò lẹ́ ní wò mí. Afẹ́ akọ̀ yọ́ padà rí bẹ́ẹ̀. Wallahi yọ́ padà rí bẹ́ẹ̀. Ló fi já sí wípé gbogbo ń tá a bá ń ṣe lọ́wọ́ lójú ọ̀nà tá a wà yìí. Kọ́lá ẹ̀bẹ́yàn ọba wọ̀sọ kọ́ wọ́n ti torí ìtọ́lọ́hun. Kọ́mọ wọ́n torí ayé. Bẹ́yàn ọba sọ̀rọ̀ kọ́ sọ́n ti torí ìtọ́lọ́hun. Kọ́lá ẹ̀bẹ́yàn ọba wò rẹ̀ kó wọ́n ti torí ìtọ́lọ́hun. Alájà kílẹ̀ ń fojú yín wò. Alájì kílẹ̀ yín náà ń wò. Bàbá ìmáàmù kílẹ̀ yín náà ń wò. Olóko àfáà kílẹ̀ ń fojú yín wò. Ṣé ń tó dá ní? Ṣé ń tó ṣe é fi hàn ní? Àbí ń tó jásí pé tẹ bá ń wò tẹ́nìkan bá ń bọ̀ ẹ máa ń sáré fẹ́mi pájì ni ẹ máa ń ti bẹ̀rún ẹ máa bọ́ bò mí. Ṣé ń fojú yín wò? Ojú ọ̀sọ̀ fọ́lọ́hun. Wallahi. Ọwọ́ ọ̀sọ̀ ti ẹ̀ náà fọ́lọ́hun. Ẹsẹ̀ ọ̀sọ̀ ti ẹ̀ náà fọ́lọ́hun. Kódà ọkàn náà rò. Allahu akbar. Ọjọ́ al-Qiyama. Ọjọ́ ńlá ni o. Wallahi ọjọ́ ńlá ni. Ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. Ìrun wákàtí 5. Bàbá wa kírun ta sálámà. Àwọn àdhkárù wo là á ṣe? Àdéhùn tí mo ṣe ń jò ní inú. Mo wá ní tọ́lọ́run bá pè tó nì tí mo ṣe wá lọ ní pé ó ti tán náà nù nì. A máa bẹ́lọ̀ ní pé Ọlọ́run má fẹ́ yí sópin. Yá tún láǹfààní ọ̀pọ̀lọpọ̀. Kẹ́yìn náà láǹfààní àti wo ọ̀pọ̀lọpọ̀. Bàbá wa ń gbọ́ ká máa lò ó. Bàbá wa ń gbọ́ ká máa lò ó. Bàbá tí ń gbọ́ ká máa lò ó. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́nu tiwa náà wọ́, ahọ́n náà ò ní lọ. Yóò rí bẹ́ẹ̀ fún gbogbo yín tẹ́ ṣe àmín náà bẹ̀rùn. Naam, tá a bá sálámà lórí ìrun ọmọ ìyá mi. Níbo láti yí bẹ̀rẹ̀? Astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Lẹ́ẹ̀mẹ́ta báwọn. Lẹ́yìn náà, Allahumma anta salam. Ẹ máa bá ń dè mọ́lẹ̀ dáadáa. Ẹ lè mú pépà pẹ̀lú báírò. Ẹ mú fi pẹ̀lú bíìkì. Ẹ mú wé pẹ̀lú gègé kọ̀wé. Ẹ máa kọ́lẹ̀. Àbí ẹ gbé fóònù yín ẹ tẹ̀ bí ẹ ti ń ká nǹkan ẹ kálẹ̀. Kódà ẹ lè lọ sórí WhatsApp kẹ́ ẹ máa tẹ̀ ránṣẹ́ sọmọ ìyá yín kan, àbọ́mọ yín, àbí baálé yín, àbíyàwó yín, àbẹ́gbọ́n yín, àbábúrò yín, àbọ́rẹ̀ yín, ẹ kálẹ̀. Kẹ́ ẹ lè láǹfààní àti tún gbọ́. Tẹ́ ẹ bá sì lọ sórí YouTube náà,
tẹ́ bá ti tẹ Sunna TV Yorùbá pẹ̀lú ògùn Ọlọ́run ẹ máa rí gbogbo àwọn kìíní ẹ wá tẹlẹsàjẹ́ ìtẹ́ ọba wù yín ń bẹ gbogbo ẹ̀ náà ni o ṣùgbọ́n bóyá dátà yín ọ̀pọ̀ kílẹ̀ pé dátà mo fọ̀fẹ́ ìntẹ́nẹ́tì yín lè mọ́ pọ̀ ìbátẹ́ bá lè tẹlẹsàjẹ́ ń bẹ kẹ́lẹ̀ láǹfààní àti máa tún gbọ́ ẹ̀rì astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta ní gbogbo òrun márààrún àsùbá ni àyílà ni inú sọ́látù zuhri alásàrì ni magribi ni ìṣáyì ni astaghfirullah yìí lọ bẹ̀rẹ̀ tá a bá ti sálámà nígbà kírun bí mo ti mú wájú ní assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi assalamu sápá ọ̀tún assalamu sápá àlàáfíà kí lọ́kàn astaghfirullah 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 lẹ́ẹ̀mẹ́ta báhùn àwa máa tẹ̀wájú allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram lẹ́yìnà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah ẹlẹ́mọ̀ rí tó bí mo ti ń tó yìí ṣùgbọ́n lẹ́yìn astaghfirullah Allahumma anta salam lọ́kàn ní gbogbo ọ̀nà tó gbà wá lẹ́yìn astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta ni Allahumma anta salam ní lọ́kàn àwọn èyí tó wá kù lẹ́yìn rẹ̀ ẹlẹ́mísì ẹ̀ mára wọn kẹsàrí pé ẹwí gbogbo ẹ máa tẹ̀lé mi ká lọ ẹ̀rí pa àti kó lórí Allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram èjì mọ̀ ń wí kí ṣe látọ̀dọ̀ tèmi o wallahi látọ̀dọ̀ anam Muhammad sallallahu alayhi wa sallama anam Muhammad tọ́lọ́hun sọ fún pé sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum Allah ọlọ́run ní ìrànàbí sọ fún wọn tó bá já sí wípé lótìtọ́ àti lódodo ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ni wọ́n fẹ́ràn ọlọ́run kí wọ́n tẹ̀lé ìrẹ́ ànábì ọlọ́run wọ́n máa fẹ́ràn wọn ń já sí pé ń tán wí látọ̀dọ̀ alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tá bá ti kó lórí Allahumma anta salam gbogbo tó kù tí ma fẹ́ máa wí ẹ lè dàápọ̀ ẹ sáré pó pé ayẹ ma tẹ̀lé mi kálọ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah la ilaha illallah wa la na'budu illa iyyahu lahu ni'matu wa lahul fadlu wa lahu thana'ul hasanu لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون أتبع مبوليكسي لا إله إلا الله ولا نعبد إلا إياه له نعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ẹlò ti fásàbí ẹjẹ́ ń wí lísísẹ́ntẹ̀lé la ilaha illallah wala na'budu illa iyyahu lahu ni'matu wa lahul fadlu wa lahu thana'ul hasanu لا إله إلا الله مخلصين له الدين
ولو كره الكافرون اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. لينا أسنت وجو أذكار لين بابا السلام لورينو أم لنبوي أوات وجو اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. kí n wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bínú. Allahumma la mani'a kìí ṣe la mani'a o, la mani'a lima a'tayta wala mu'tiya ibẹ̀ ni ìyàwó ti dún wala mu'tiya lima mana'ta wala yanfa'u zal jaddi minkali jaddu. ẹ̀rí àwọn àdíkìrí tàà sí lẹ́yìn ìrúnnù. ẹ dákun èyí padà lọ́dọ̀ yín tàbá sálámà ibòmí subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar àpín tẹ́ ń wí ló burú ibi ẹ̀ ń wí síhun ni ọ̀dá. ó ti yé wáhùn nítorí wípé Ànábì Muhammad ní sallu kama ra'aytumuni usalli. ẹ kírun bẹ́ẹ̀ ti rí mi Ànábì bí mo ṣe ń kí. àbáni Muhammad láyé àwọn sàhábà tó bá Nábì lò wọ́n kọ̀ nǹkan lẹ́ ń pa oúnjẹ ńlá Muhammad. kọ́dà ìyá wa Aisha sọ ọ̀pọ̀lọpọ̀ fún wọn gbá rẹ̀. bẹ́ẹ̀ náà ni bàbá wa Abi Huraira wọ́n gba kẹrin ọ̀rọ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tá a bá ti sálámà lórí ìrun bá ti wénu sẹ́yìn báhùn sẹ́ntẹ̀lé mi tá a bá ti sálámà lórí ìrun a bẹ̀rẹ̀ lórí astaghfirullah àsùbá ní o ìrun ọ̀sán aago kan kọjá àbágo méjì ìrun àlásàrì ìrun mangribi ìrun ìṣáì bá ti bẹ̀rẹ̀ nú tá a bá ti sálámà bá a bá ti wá mọ́ nítorí ẹlẹ́dẹ̀ mọ́sálásí mi kan máa wí ní jàmá wọn ìtí ìmánu ẹlẹ́dẹ̀ mọ́sálásí mi kọjá sí wípé bọ́yá ìmámù àbílàdáni àbọ́mọ kí òkàn ní ọmọ wí ní wọ́n mọ̀ tẹ̀lé gbogbo wọn ìtí ìmánu tí gbogbo wọn bá ti mọ̀ ní mọ́sálásí yìí tí gbogbo jàmá bá ti mọ̀ ẹ má wulẹ̀ wí lápapọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ kó wá kọ́ máa wí tiẹ̀. ó ti yé báwọn kó wá kọ́ máa wí tiẹ̀ tí gbogbo wa bá ti mọ̀ bísmílá ẹ̀rì so bàbá ti ká Allahumma la mani'a lima a'tayta wala mu'tiya lima mana'ta wala yanfa'u zal jaddi minkal jaddu. ìgbà náà la sọ̀kalẹ̀ sórí kùrìsíyù ètò wà ní al-Qur'an chapitre 2 verset 255 Qur'an chapter 2 verse 255 al-Qur'an orí kejì ẹsẹ̀ 255. kí n lọ rẹ̀ ń gbẹ́ náà mo tún padà bọ̀ wá. ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ìyá bàbá ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní àǹtí bùrọ̀dá wa ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ìmáàmù àti lèmáàmù ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní alálùfáà àtọmọ kéwú ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní olórí orílẹ̀-èdè pírẹsidẹ́ǹtì ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní first lady premier dame ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ẹ̀yin mínísítà ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ẹ̀yin déédéé káàkiri ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ẹ̀yin gọ́vnọ̀ wa ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní ẹ̀yin chairman local government ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní bá lówó bá ní ká ṣe sùúrù bá bímọ bá òbí ká ṣe sùúrù bá kọ́lé bá kọ́ ká ṣe sùúrù bá lówó bá ní ká ṣe sùúrù ìrántí Ọlọ́run náà ni ẹjẹ́ ní. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV
ìmọ́lẹ̀ nínú súnà nàbí Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV. ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa súnà. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa súnà. ìrántí Ọlọ́run náà ni ẹja ní, ìrántí Ọlọ́run náà ni ẹja ní. mo ní ìrántí Ọlọ́run náà ni ẹja ní o, ìrántí Ọlọ́run náà ni ẹja ní. bá a kọ́lé bá a kọ́ ká ṣe sùúrù, bá a bímọ bá ò bí ká ṣe sùúrù, bá a lọ́kọ bá ò ní ká ṣe sùúrù, bá a láya bá ò ní ká ṣe sùúrù. ìrántí Ọlọ́run náà ni ẹja ní. ẹ káàbọ̀ padà sórí ètò wa al-adhkaru an-nabawiyya, ìdánilẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ oúnṣẹ́ ńlá Muhammad. mo tún kẹ́yìn bàbá lẹ́ẹ̀kan sí, mo kẹ́yìn ìyá lẹ́ẹ̀kan sí. gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tẹ́ ń wò mí bẹ̀ mo kí yín púpọ̀. gbogbo ẹ̀yin ìyá mo kí yín, gbogbo ẹ̀yin tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́ mo kí yín. Ọlọ́run ó túnbọ̀ gbàdúrà yín lórí wa, yóò gbà tiwa náà lórí tìyín náà. àjọ lájọsí pẹ́ lójú ọ̀nà tá a wà yìí, a sì ń ṣe gàba, à ń tẹ̀síwájú. nígbà bá bá àzíkìrí ẹ̀yìn ìrúngbà sálámà nì débi ibi tí mo ti lọ rẹ̀ ń gbẹ́lẹ̀ kan. Allahumma la mani'a lima a'tayta wala mu'tiya lima mana'ta wala yanfa'u zal jaddi minkal jaddu. ńgbà bá débẹ̀ a sọ̀kalẹ̀ sórí kùrùsí. èyí tó lọ báyìí. a'udhu billahi minash shaitanir rajim. Allahu la ilaha illa huwal hayyul qayyum لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. gbogbo mùsùlùmí ló yẹ kó máa kùrùsí yìí nù. ìdàmọ́sọ ayatul kùrùsí, ayatul kùrùsí wọ́n wíbẹ̀ lóde kọ̀mọ́ntí ọkà in tí wọ́n ń ka ń tọ́ yẹ ọkà ní mọ́ka hun. ó wà ní al-Qur'an Suratul Baqarah táwọn olóyìnbó pè ní lavash, Quran chapter 2 chapitre 2 verset 255 ẹ bá ń bẹ̀. ẹ lọ gbé kẹ́ ká dáadáa, kẹ́ stọ́dì ẹ̀, kẹ́ sẹ́ díẹ̀ sínú ọpọlọ yín kó wà ńbẹ̀. Naam, tá bá ti kú olórí yún ni a bọ́ sórí kúlí mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ra wọn ní Kùránì ni. Qul huwallahu, qul a'udhu bi rabbil falaq, qul a'udhu bi rabbin nas. Qul huwallahu ẹyọkan, qul a'udhu bi rabbil falaq ẹyọkan, qul a'udhu bi rabbin nas ẹyọkan. tó bá wá já sí pé lẹ́yìn ìrun àsùbá ní sọ́látò subuhi àti ìrun maghrib sọ́látò maghrib ìrun méjèèjì ní kúlí huwallahu bẹ̀ mẹ́ta ni, kúlí a'udhu bi rabbil falaq tí ń bẹ̀m̀bẹ̀ ẹ̀mẹ́tàlákà, kúlí a'udhu bi rabbin nas tí ń bẹ̀m̀bẹ̀ ẹ̀mẹ́tàlákà. a wà fi kìíní kakún ẹgbọ́ wallahi látọ̀dọ̀ annabi Muhammad sallallahu alaihi wasallam. in ta fi kún rẹ̀ Allahumma ajirni minan nari, ma sọ minan nasi o, minan nari ni o. Allahumma ajirni minan nari, Allahumma ajirni minan nari. lẹ́ẹ̀méje tí wọ́n pè ní wàlá 10 way 7 fois 7 times inú a wí gbólóhùn ní lẹ́ẹ̀méje. ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run là wá ń bi iná, mọ́jẹ́ àmọ́ná, mọ́jẹ́ àwọ̀ná. àdúwà ni. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni Allahumma inni as'aluka al-janna, Allahumma inni as'aluka al-janna. ẹ̀ẹ̀méje lòun náà. ìtumọ̀ ti ẹ̀nà ni pé Ọlọ́run abẹ́ ọ jọ́rọ̀ wọ́ já àlìjánà, àlìjánà là ń tọrọ,
àlìjánà là ń bẹ̀ ọ́ fún jára àlìjánà wọ mọ́jẹ́ àwọ náà ọ̀hún látọ̀dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ yá mi ìgbà náà lọ́wọ́ kan subhanallahi 33 mẹ́tàlélọ́gbọ̀n táwọn ọmọ yáwá ẹ̀gún pè ní panukún àtàn 33 ọgbọ̀n àti mẹ́ta subhanallah 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 mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah 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 mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar allahu akbar allahu akbar allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n àwa parí ẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. ọmọ yá mi àwọn àdíkìrí tàà ṣe lẹ́yìn ìrúnnù àwọn àdíkìrí tàà ṣe lẹ́yìn ìrúnnù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oúnjẹ oyé wa wípé ẹ̀rí Ọlọ́run tún bùn wá ní kìníkan wípé òun mọ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ o kódà ọ̀tẹ̀wọ̀n tàbá gbé sórí wọn ọ̀tẹ̀wọ̀n púpọ̀. lẹ́yìn náà Ọlọ́run jẹ́ oyé wa wípé òun nífẹ̀ẹ́ sí ju mimma tala'at alayhi shamsu ju gbogbo tóòrùn tí máa ràn lójúmọ́ tóòrùn rìn náà ọ̀ràn lé lórí òun nífẹ̀ẹ́ sí gbólóhùn tí ń bọ̀ wáyé jù lọ kí mú wà bí ẹ̀ṣẹ̀un òun náà ní subhanallahi wa bihamdihi subhanallahi alazim subhanallahi wa bihamdihi subhanallahi alazim ìkanu eléyìn ni ọ̀tẹ̀wọ̀n ju ayé àti tí ń bẹnu ayé lọ. òun ni wọ́n pè ní kalimatani hafifatani ala lisani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani. ó fúyẹ́ lórí ahọ́n báyìí ó fúyẹ́ láti pè ọ̀tẹ̀wọ̀n nínú orí balance orí scale tàbá gbé sí Ọlọ́run wá nífẹ̀ẹ́ sí jù. òun ni yìí tí mo mú wá subhanallahi wa bihamdihi subhanallahi alazim. wá rí ìtọ́lọ́run sọ fún wa wípé ahabbu indahu ó fẹ́ràn rẹ̀ jù mimma tala'at alayhi shamsu ju gbogbo tí òòrùn yọlé lórí lọ́hun náà ni subhanallahi walhamdulillah wala ilaha illallah wallahu akbar. ẹ wá wò a ti kó pọ̀ níbi subhanallahi ta ṣe ń gbà akàdíkiri lẹ́yìn sí sálámà ọ̀run títí wá délẹ̀ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n wallahu akbar mẹ́tàlélọ́gbọ̀n a ti kó òun ni subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. Ànábì Muhammad ni Ọlọ́run ní gbólóhùn tí mo wí ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar gbólóhùn mẹ́rin ni o àbí gbólóhùn mẹ́rin ni Ọlọ́run fẹ́ràn rẹ̀ ju gbogbo tí òòrùn máa ń yọ lé lórí tóòrùn máa ń ràn lé lórí lọ. ẹni jáwa náà mú subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. ẹjá mú méjì tọ̀hún náà kalimatani hafifatani àwọn náà ni subhanallahi wa bihamdihi subhanallahi alazim. kamuna subhanallahi wa bihamdihi subhanallahi alazim. ọdá fún ọjọ́ orin jẹ́gànjẹ̀gàn tó há sórí ìní lọ. orin níráì orin nírántó lórí fóònù ẹlòmíì àzíkìrí kankan ò sí ń bẹ́ẹ̀ orin jẹ́gànjẹ̀gàn àgbọ́ máa gbọ́ tí wọ́n máa kọ ẹ̀sẹ̀ ńlẹ̀. ọdọ́kùn oríwo lọ ń gbọ́n tó fẹ́ gba ládàmẹ́ oríwo ní sọ orin náà fún mi tó fẹ́ gba ládàmẹ́ àbíjòwò ni tó fẹ́ gba ládàmẹ́. ìmálẹ̀ ti dé òkókùnkùn ó padà dání o
bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam kì bá jẹ́ bẹ́ẹ̀ yìí ní ti lọ́nu tá a bá sálámà lórí ìrun ẹ wá gbọ́ mi dáadáa àzíkìrí tá a bá sálámà lórí ìrun tó bẹ̀rẹ̀ látòrí astaghfirullah ni mo ní tó bá já sí wípé lẹ́yìn àsùbá ni kúlí wà láwù tí ń bẹ̀m̀bẹ̀ ẹ̀mẹ́ẹ̀ta láàkà kúlí a'udhu bi rabbil falaq tí ń bẹ̀m̀bẹ̀ ẹ̀mẹ́ẹ̀ta láàkà kúlí a'udhu bi rabbin nas tí ń bẹ̀m̀bẹ̀ ẹ̀mẹ́ẹ̀ta láàkà tó bá já sí pé lẹ́yìn àwọn àrùn tó kù ní ìrun ìṣáì ìrun asiri àti ìrun zuhur àyílà ẹ̀kọ̀ọ̀kan ni ó ti yé báhùn ẹ̀mọ́ dàpọ̀ níbi àsùbá pẹ̀lú magribi náà nìkan sí ní Allahumma ajirni minan nar wa pẹ̀lú Allahumma inni as'aluka al-janna. Ànábì Muhammad tún wá jẹ́ wá wípé ẹ̀rí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ká gbìyànjú láti máa ka 100 ẹ̀ lójúmọ́ ó tún wá dá kẹ́ ka 100 lóòrọ̀ kẹ́ tún ka 100 ní àṣálẹ́ ẹ̀gbọ́ ó dá kẹ́ ka 100 láàárọ̀ kẹ́ tún ka 100 ní àṣálẹ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà irú àwọn ètò yìí ètò kan tó yẹ kí ẹ gbé lárugẹ ni ó ti kárí ayé báyìí o ẹ bá wà ń sàlẹ̀ omi ẹ lọ sórí YouTube lórí fóònù yín ẹ tẹ Sunna TV Yorùbá nísàlẹ̀ omi tẹ́ wà ní yóò gbé wá ẹ máa wò ẹ máa gbọ́ ní gbogbo tí ẹ wà lágbàáyé àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí ẹni kọ̀ọ̀kan wa. Naam ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama nínú ẹgbà wa ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ Anas ọmọ Maliki àbí ṣe Anas ni bàbá Maliki ni al-Ash'ari bàbá Maliki al-Ash'ari bàbá yìí Ọlọ́run bá wa ṣàlékún yọ́nú rẹ̀ fún wọn wọ́n ní ọ̀nzẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ àwọn ọ̀rọ̀ kan ó ní ẹ̀rí gbólóhùn alhamdulillah subhanallah alhamdulillah gbólóhùn méjèèjì ni okùn tí ń bẹ láàrin sánmà sílẹ̀ ìjọ yẹ báhùn ẹ wo bí sánmà ti jìnà tó sílẹ̀ gbólóhùn méjì ni okùn ọ̀pọ̀ ju tí ń bẹ láàrin sánmà sílẹ̀ lọ Ọlọ́run mọ́ yẹsẹ̀ wá kónú ìsìlámù láyéláyé o ìsìlámù ní máa fi ṣe 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 èmi tèmi gbogbo ń tọ́lọ ń bábọ̀ mi ìsìlámù ní máa fi ṣe ẹ̀yin ń kọ́ ń bẹ̀ nínú ilé àbí lórílẹ̀-èdè tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí ń bẹ̀ ẹ̀yin ń kọ́ ẹ̀wí ti yín náà pé ìsìlámù lẹ́ ó fi ṣe ìsìlámù lẹ́ máa fi ṣe gbogbo ń tọ́lọ ń bábọ̀ yín ìsìlámù lẹ́ máa fi ṣe ìsìlámù ní 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 máa fi ṣe alẹ́ mi tèmi gbogbo ń tọ́lọ ń bábọ̀ mi ìsìlámù ní máa fi ṣe. Ọlọ́run kí a mọ̀ dá fún bàbá tí wọ́n ṣe wá kalẹ̀ àtàwọn ìyá àlùbáríkà ni. ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lábala adhkaru nabawi ìdánilẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ adhkaru yìí síbẹ̀ adhkaru wo òun náà ní bọ̀ wáyìí Allahumma afini fi badani Allahumma afini fi sam'i Allahumma afini fi basari Allahumma afini fi basari la ilaha illa anta Allahumma inni a'udhu bika minal kufuri wal faqri wa a'udhu bika min azabil qabri la ilaha illa anta ẹ farabalẹ̀ gbọ́ dáadáa Allahumma afini fi badani Allahumma afini fi sam'i Allahumma afini fi basari la ilaha illa anta Allahumma
inni a'udhu bika minal kufri wal faqri wa a'udhu bika min azabil qabri la ilaha illa anta. ẹ̀pìn sáwò yóò bá rẹ̀ nú Ọlọ́run ọba mi o nítorí Allahumma ó dúndú ya rabbi Allahumma Ọlọ́run ọba mi o dákun wò mí sàn fún mi lálàáfíà ní gbogbo oríkèríkè ara mi jẹ́ n lálàáfíà ní gbogbo àgọ́ ara mi Allahumma Ọlọ́run ọba mi o áfìní fi sam'i Ọlọ́run fún mi lálàáfíà níbi etí ìgbọ́ jẹ́ n lálàáfíà níbi etí ìgbọ́ jẹ́ n máa fi tí ìgbọ́ ń tọ́ da ń tìrẹ Ọlọ́run yọ́nú sí má jẹ́ n fi máa gbọ́gbọ́ kúgbọ́ sàgbé mìsíkì ni wọ́n ń gbọ́ Allahumma áfìní fi basari Ọlọ́run fún mi lálàáfíà níbi ojú ìwòran yìí jẹ́ n lálàáfíà tó pé níbi ojú tí mo fi ń wòran yìí ojú tẹ́ fi ń wò mí ni ò ní fọ́ ẹ̀ bá ń sáámi náà ẹ̀ ní fọ́ lójú ẹ̀ ní di létí ẹ̀ ní rọ lápá ẹ̀ ní rọ lẹ́sẹ̀ ẹ̀ ní ru kí ń wájú ẹ̀ ní ru lẹ́yìn wọ́n bẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ fúnra mi náà Allahumma áfìní fi basari Ọlọ́run fún mi lálàáfíà níbi ojú ìwòran mi jẹ́ n lè máa wo ohun tó dáa jẹ́ n lè máa wo ohun tí Ọlọ́run yọ́nú sí ọmọ ìyá mi àdúrà ni la ilaha illa anta kò sẹ́lòmí àfiwọ́ o ìrẹ́ lọ́lọ́run ntọ́ ọba ṣe ló ṣe ntọ́ ọba ṣe kò sẹ́ni ó lè ṣe o Allahumma Ọlọ́run ọba mi o inni a'udhu bika minal kufri wal fakri mo wá ìṣọ́lọ́dọ̀ rẹ Ọlọ́run níbi ìyapa rẹ Ọlọ́run níbi kí n padà dí kèfèrí kẹ́yìn ayé bákan náà mo wá ìṣọ́lọ́dọ̀ rẹ Ọlọ́run níbi òṣì mẹ́ta mi ló ṣe Ọlọ́run mọ́ jẹ́ ń tẹ́ ọ́nà mọ́ jẹ́ ń táraka mọ́ jẹ́ ń tọrọ jẹ́ mọ́ fò sí tàmí Ọlọ́run mọ́ fò sí bá mi jà wa a'udhu bika min azabil qabri Ọlọ́run mo wá ìṣọ́lọ́dọ̀ rẹ̀ lámí bí ìyà tí ń jẹ òkú nù sàárè mọ́ jẹ́ máa èmi rẹ̀ á sàpadà wọ sàárè àbí lámí bí ìyà tí ń jẹ òkú nù sàárè ìyà sàárè mọ́ jẹ́ máa la ilaha illa anta kò sẹ́lòmí kò sọ́bà kankan bí kan tá a tún lè jọ́sìn fún lótìtọ́ àti lódodo illa anta àyàfi rẹ̀ Ọlọ́run ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àdúrà lẹ́yìn náà ẹmú kẹfì kún ìtẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ sàmọ̀pọ̀ ọmọ kí ó lè mi mo sì ń tọ́ kí wọ́n jọ àwọn àfá lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ ìdàfà kí n tó kó láyé naam nínú àwọn àfẹ́rẹ̀ ojoojúmọ́ hasbi Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim ẹgbọ́ hasbi Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim kama ka méje lójúmọ́ méje lójúmọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lẹ́yìn náà àdúà èyí tí a máa ń ṣe tó jẹ́ pé ọwọ́ tá fi ṣe lówùúrọ̀ ó yàtọ̀ sọ́wọ́ tá fi ṣe lásàálẹ́ ẹjẹ́ ń bọ̀ wá lápèjúwe Allahumma ma asbaha bi min ni'matin aw bi ahadin min khalqika faminka wahdaka la sharika laka falaka alhamdu wa laka shukru lówùúrọ̀ nù tó já sí pé lásàálẹ́ ni a ní Allahumma ma amsa bi min ni'matin aw bi ahadin min khalqika faminka wahdaka la sharika laka falaka alhamdu wa laka shukru ó ti fásì jù ẹ má bínú ẹ jẹ́ n tún wí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allahumma ma asbaha bi min ni'matin aw bi ahadin min khalqika faminka wahdaka la sharika laka falaka alhamdu wa laka shukru lówùúrọ̀ nù tó já sí pé lásàálẹ́ ni a ní Allahumma ma amsa bi min ni'matin aw bi ahadin min khalqika faminka wahdaka la sharika laka falaka alhamdu wa laka shukru
ẹ ti rí pé níbi ìbẹ̀rẹ̀ náà ló ti yàtọ̀ tọ́ kí Ọlọ́run kó pẹ̀lú wa kó tó wa láràn sí gbogbo àwọn eléyìí látọ̀dọ̀ oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni tó sì yẹ kí gbogbo wa kí a mọ̀ nítorí pé mo ní ìrántí Ọlọ́run lágbá orí Ọlọ́run ní wadhkurullaha dhikran kathira àbí wadhkurullaha kathira la'allakum tuflihun ẹgbọ́ bákanáà Ọlọ́run tún jẹ́ oyé wà láyé bòmí wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣàzíkìrí ẹ máa ṣàfọ̀mọ́ Ọlọ́run lóòrọ̀ àti ní àṣálẹ́ ló já sí pé àzíkìrí òwúrọ̀ ń bẹ àzíkìrí àṣálẹ́ ń bẹ ó yẹ kí mùsùlùmí ó mọ̀ ẹ̀dẹ̀ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa náà nítorí wípé kékeré ni mọ̀lẹ́ ti kọ́ ọmọ ẹlẹ́sìn mashallah ó ti yé báhùn kékeré ni mọ̀lẹ́ ti kọ́ ọmọ ẹlẹ́sìn ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á gbìyànjú gbogbo ń tàn wí fún ara wa yìí ọmọ wúlò pọ̀ aná Muhammad ní sọ kí ní kan fún akọ́mọ́já sí pé àǹfààní ní bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọ̀dà ẹ̀tún jẹ́ ń bọ̀ wá lélẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹgbà wọ́rọ̀ látàdọ̀ bàbá wa Sa'd bin Abi Waqqas radiyallahu anhu ọlọ́mbà rọ̀líyà wọn qal wọ́n sọ báyìí wọ́n ní jaa a'rabiyyu ila rasulillahi sallallahu alayhi wa sallam faqal wọ́n ní lárúbáwá kan ìran funfun kan ó wá sọ́dọ̀ Ànábì Muhammad faqal ìwọ̀n sọ báyìí bá sàlékún ìkẹ́ àti ìgẹ̀ Ànábì ó ní allimni kalaman aquluhu ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run dákun fi mọ̀ mí gbólóhùn kan tí ma wí kọ́ mi qal Ànábì Muhammad dáhùn pé kul ẹ máa wí tẹ̀lé mi la ilaha illallah wahdahu la sharika lahu Allahu akbar kabira ẹgbọ́ dáadáa la ilaha illallah wahdahu la sharika lahu Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi rabbil alamin wala hawla wala quwwata illa billahil azizil hakim ẹ̀tún ma ń gbọ́ kí n tó sọ̀kalẹ̀ lọ́jọ́ tòní kọ́lẹ̀ tí mo ń wí fún yíyẹ mígẹ̀yìn tí ìgbé sínú ọpọlọ ẹ rí bẹ́ẹ̀ ẹyẹ tẹ̀lé mi Sa'd bin Abi Waqqas lọ́gbà wá o Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún bàbá yìí sàábé pàtàkì ni àwọn ni wọ́n sọ fún wa pé lárúbáwá kan wá bá ń sẹ́lá Muhammad faqal ní sọ báyìí fánàbí wípé allimni kalaman aquluhu fi mami àwọn gbólóhùn kan tí ma wí Ànábì wa ní kul ma wí tẹ̀lé mi ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ yín mẹ́un la ilaha illallah wahdahu la sharika lahu Allahu akbar kabira walhamdulillahi kathiran wa subhanallahi rabbil alamin wala hawla wala quwwata illa billahil azizil hakim wallahi látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lárúbáwá wọn ni fàháwùláyí lè rabbi ìrẹ́mùsẹ́lá Muhammad gbogbo ń tọ́ kọ́ mi yìí gbogbo tí mo wí tẹ̀lé rẹ̀ yìí Ọlọ́run ló ní Ànábì níbẹ̀ ni kúl ayama wíbà yìí lẹ́yìn gbólóhùn ni wípé Allahumma ghfirli Allahumma arhamni wahdini warzuqni arínú ẹgbà wa Muslim ọjọ́ náà ti lọ lónìí a tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rí Allahumma ghfirli warhamni wahdini warzuqni ní àyínà ni wọ́n ti sẹ́ni dédé síbí a tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rí Ọlọ́run má ṣe yí láwìmá má ṣe lágbọ́mọ fún ẹ̀yin náà ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ ò ní di ẹ̀yin amójú ẹ̀rọ wa kàn ló ní mú yín lọ́wọ́ o Ọlọ́run tó máa bá wa kún yín jù bẹ́ẹ̀ lọ wẹ́yìn àlùfáà wa tẹ́ ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ń fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa nínú yàrá yìí Ọlọ́run ọba ẹ̀san yọba wa san yín ní ẹ̀san yín mọ́ yóò ní jọba ojú ẹ fi ń wo tíra òní fọ́ ahọ́n náà ní lọ
àlékún mímọ̀ àti mímọ̀ Ọlọ́run bá ṣe fún yín. Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allahu la ilaha illa anta al-ahadu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك الجنة إني أسألك الجنة إني أسألك الجنة وأعوذ بك من النار. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. مع السلام وإلى اللقاء. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد.